ètò tèmi Àjọkẹ́ Ìṣirò tutor. So ẹ follow page yẹn, ẹ subscribe. So lénìí this question for ọmọ secondary school starting from GS1 to SS3, in fact on 100 level 200 level bí ìgbọ́n máa pàpàdé. Báwo la ṣe ń ṣe ìṣirò yìí? Ṣé rí bá ṣe rí question tẹ́lẹ̀tẹ́lẹ̀ àkọ́kọ́ find the LCM 3 times 2. Yes, a máa lo túbọ̀ gbogbo yẹn ilé ayé yìí ò lè mathematics ò lè bẹ́ẹ̀ yẹn. Kí ni LCM 3 àti 2 is 6, that's 3 times 6 òun ni LCM. Kí ni nǹkan tá máa ṣe? LCM yẹn a máa fi multiply gbogbo ẹ̀. So this is 6 multiply by all this 2x minus 1 all over 3 minus 6 again, this is 6. So I'm going to multiply it. Oh yeah, x plus 3 all over 2. I have to multiply and be 6.4. Dot here mean multiplication. Now, gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ, ẹ bá ti rí nǹkan báyìí, ẹ pín sí wẹ́wẹ́, ẹ pín sí kéékèèké. Now 3 here 1, 3 here 3. 3 here àbí 2 here 1, 2 here 3. Now kí ló kù? Ẹ gbé 3 yẹn sínú bracket 2x minus 1 minus 3 x plus 3. 6 times 4, that's 24. Ṣé ẹ̀ ń bá mi ká lọ? 3 times 2, that's 6x. Minus 3 times 1, that's 3. Minus this 3. 3 times x, that's 3x. Minus 3 times 3, that's what? Minus 9 is equal to 24. Show you what then. So now, it only x ẹ kó sẹ́gbẹ̀. It only number kankan ẹ kó yẹn náà sẹ́gbẹ̀. That's 6x minus 3x minus 3 minus 9. Show you what then. So àti kó gbogbo ẹ̀ tọ̀tọ̀tọ̀ ó yá 6x minus 3x. Mo jẹ gbèsè 3 naira, mo ní 6 naira lọ́wọ́ ẹ ló máa kù, ó máa kù 3x. Gẹ́gẹ́ bí tí mo kọ́ ẹ lọ́wọ́ wọn page wa mo ti explain síbẹ̀. Short video ni kò jẹ́ data yẹn púpọ̀. Minus 3 minus 9, mo jẹ gbèsè 3 naira, mo tún jẹ gbèsè 9 naira. Ó jẹ gbèsè ló mo jẹ 11 naira. Gbèsè 11 naira is equal to what? 24. Ìyẹn 24 tó wà níbí. Now, ẹ jẹ́ a kó lọ́tọ̀ọ̀tọ̀ 3x is equal to 24. Eléyìí fẹ́ jáde 11 yìí ó fẹ́ jáde tó máa di what? Tó máa di plus 11. 3x ẹ jọ ṣe ẹ rí dáadáa báyìí. 3x 24 plus 11, that's what? That's 35. Ṣé mo get ẹ dáadáa bẹ́ẹ̀ yẹn? So 3x is equal to 35 divided by 3 divided by 3. So x is equal to 35 all over 3. That's the answer. Thank you. Ever me subscribe.